Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin tèmi ní tilé toko, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀. A kú ìwúyè òní yìí, oyè náà mọ́ rí o. Mo gbà á ládùúrà pé bá ti ju yèyí náà iwájú lọ̀pẹ́ ibi tí ń rẹ́ sí iwájú láàmú lọ nílẹ̀ Yorùbá o. A ní dèrò ẹ̀yìn o, a ní dèrò ẹ̀yìn o. Oyè náà mọ́ rí o. Bá ti wá sí ju yèyí, a mọ̀ sí nǹkan dáadáa o. But mo fẹ́ sọ̀rọ̀ kan because ó ti pẹ́ tí mo ti máa ń sọ mo ní àṣà Yorùbá, àṣà wa, èdè wa kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀ nílẹ̀ adúláwọ̀. Kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀, kò sí àṣà tó lè ta kàǹgbà tó àṣà wa. We have the best culture in all Africa. We have the best culture. Nígbà kan tá a ṣe lé ní yẹ̀wò àṣà ẹ̀wò ìgbésẹ̀ tán bí bá àwọn aláàfin bá àwọn bàbá kábíyèsí kú bá yèyé bó ṣe ń fi wọ́n joyè ẹ̀wọ̀ àwọn ìgbésẹ̀ yẹn. Àwọn àṣà wa jẹ́ ọjẹ́ yó ń bẹ́. Ẹ wo ìmúra wọn, ìmúra Yorùbá nù, ìmúra àwọn ọba Yorùbá nù. Irú àwọn nǹkan báyẹn kí káwọn dẹ̀ sì fi máa gbé gbogbo ayé máa gbé. Kódà ó yà mí lẹ́nu bá ti rí àwọn bọ́dà wọ ológun dúdú àti bọ́dà tó kún wọn fún sẹ́nu kábàáyé tó dàgbà arúgbó tí wọ́n lora wọn lò 40 years sí Abíkókó. Kódà mo kó báyìí wọ́n ti àwa stop ẹ̀ àbí torí wọ́n ti máa ń pariwo ní online yẹn tó máa ń ṣe àwọn bí ká ní pé wọ́n ti ẹ̀ ní nǹkan tó lè ṣe. Mo a respect wọn lónìí àti àárí wọn. Ẹ wo ẹ bó ṣe yẹ bàbá kú báyìí. Ọlọ́tẹ̀ gẹ inú wọn dùn pé àṣà ni. Àwọn lábòsí gẹ inú wọn dùn pé tó àṣà ni. Àìgbà fọ́lọ́run ní dà wá láàmú. Àwọn gangan mọ̀ nínú ara wọn pé àìgbà fọ́lọ́run, àìgbà fẹ́lẹ́ tọ́lọ́run gbà fún ní dà wọ́n láàmú. Ẹjá gbà fọ́lọ́run tọ́lọ́run gbà fún. Ẹjá gbà fógo. Iṣẹ́ tọ́lọ́run ti parí ni. Kò sí yẹ Ọlọ́run ò sí yẹ lọ́wọ́ wó. Ọlọ́run ló tó bẹ́ẹ̀ àfi ká lọ gbà fọ́lọ́run. Ẹ wo ẹ bó ṣe dùn. Ẹ wo ẹ bá mi share rẹ̀, ẹ bá mi pín ká wọ́n ta fi ṣe wọ́n ní òní rọ. Mo fẹ́ ká wo fídíò yẹn níbí báyìí ká wó látòkè délẹ̀. Ká wó bàbá wa kábíyèsí kú bàbá yèyé. Wọ́n ṣe fi ọ̀kanlọ́mọ lẹ́yìn. She will live long. She will be a good ambassador of, Yoruba land as the new obaloyin. Ẹ bá mi ṣe kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí.
Obaloyin kò lè yẹ náà. Wọ́n lè yẹ rẹ̀ gbogbo àdúrà tí wọ́n ṣe fún yàrá lórí rẹ̀. The rain will bring peace and lasting peace not only to Oyo, kingdom, but to bring peace to the entire country and by extension, West Africa and Africa and the world. Congratulations. Of the first son of the first family of the Federal Republic of Nigeria, astute businessman, astute manager of men and resources. Senator Lord Ibrahim. In the northeast as well, we have Senator Shehu Wiwa. In the north central, we have the former governor and Senator Abubakar Sani Bello. Have the former governor, Senator Lalong, Amis and Umar Minister. We have Sani Musa, known as 313, senator from the North Central and the Northwest. We are all over.
gbogbo tó wà nínú ọlọ́run máa